ẹ káàbọ̀ padà sórí ètò. Ẹ ti rí báyìí fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ rí eégún ìlú Òmù-àrán rí. Àwọn eégún ìlú Òmù-àrán ni o, ẹnìkan tiẹ̀ sọ wípé kò sí eégún ní ìlú Òmù-àrán. Ṣé ẹ ti rí wọn báyìí? Ṣé ẹ ti rí àwọn eégún wọn? Ṣé ẹ ti rí lẹ́ẹ̀kan sí orí ìkànnì Ìgbàwáṣẹ̀ lórí Facebook láwà ètò láti ibi ayẹyẹ ìfinijoyè ní ìlú Òmù-àrán ní ààfin ọba wa Òmù of Òmù-àrán land òun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Kì í ṣe oyè nìkan ni àwa jẹ níbi bí ní ọjọ́ tí ò ní. A tún wá láti wá wo àwọn ìṣe àti àṣà ilẹ̀ Òmù-àrán land. Igbomina lápapọ̀, ẹ̀yin ará Igbomina, mo kí yín o. Gbogbo ẹ̀yin ọmọ Kwara lápapọ̀, a kí yín. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ máa like ẹ̀, ẹ máa share ẹ̀, kí gbogbo àwọn ọmọ Igbomina, àwọn ọmọ Òmù-àrán, àti gbogbo àwọn Kwara àtọmọ Nàìjíríà nílé lóko ní òkè òkun kí wọ́n lè máa rí i wò. Bẹ́ẹ̀ rẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, yóò máa dáa fún yín o, ọwọ́ yóò máa ròkè. Ṣẹ́yìn náà ti rí báyìí? Ṣé ti rí báyìí? Ṣé ti rí eégún? Ẹ máa share, ẹ máa like ẹ, ẹ máa comment. Gbogbo ẹ̀yin tí a bá ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ máa comment. Láìpẹ́ láì jìnnà àwọn eégún yìí wọ́n á ṣàdúrà fún yín. Ṣẹ́yìn náà ti rí báyìí? Eléyìí náà ń pè ní eégún wọ̀lúdé o, eégún wọ̀lúdé o. Ẹ ti rí àwọn eégún lóríṣiríṣi pẹ̀lú aṣọ àràǹbarà. Ta ló sọ pé àṣà àti iṣẹ́ ilẹ̀ Yorùbá pé kò dùn? Ó dùn, ó lárinrin, gbogbo kan sí i. Ṣẹ́yìn náà rí pé gbogbo bí gbogbo ẹ ṣe ń ṣe pọ̀ tó ń sọ kutu ọ̀wọ̀ báyìí. Ẹ rí gbogbo ẹ ṣe ń dún lọ́tún lósì tí àwọn onílù fi ìlú dára wá lára yá. Ṣé àwọn olórin náà ń kọrin àrà ọ̀kan òjọ̀kan? Ẹ rí àwọn ìyàwó àwọn olóyè, àwọn ni àwọn eégún ìlú Òmù-àrán ni o. Ẹ tí wọn báyìí, ẹ tí wọn báyìí. Àwọn ará ọ̀run kẹ̀kẹ̀kẹ̀, tẹ́tìrí báyìí. Ẹ máa like post yìí, kẹ́ ẹ dẹ̀ máa share ẹ̀, ẹ dẹ̀ má gbàgbé kẹ́ ẹ lọ sórí Adùn Àṣà Yorùbá TV lórí YouTube, kẹ́ ẹ lọ subscribe sí channel wa láti lè rí ọ̀kan òjọ̀kan àwọn ètò yìí wò. Fún àǹfààní yín náà la ṣe ń káàkiri tí a fi ń gbé àwọn ètò yìí. Arọ́wọ́ yín o, Àkànní Ifáyẹmí Òkìkíọlá Adéníyì Ọpẹ́ Olúwa ni arọ́wọ́ yín o. Ẹ túbọ̀ máa tẹ̀síwájú. Ilé àti ọ̀nà yín kò ní dàrú lágbára Ọlọ́run o, kò ní dàrú lágbára Elédùmarè. Ọládòsù Sàràfàdín Ọmọlọ́lá, ìṣàṣẹ àgbèwá o lágbára Ọlọ́run. Àṣà ilẹ̀ Yorùbá kò ní parun. Fún ìdí èyí, kí àṣà ilẹ̀ Yorùbá kó má bàa parun, òun la ṣe ń mú gbogbo àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wá sí ojú àmúhùnmáwòrán yín. So ẹ máa like page yìí, ẹ máa share fún àǹfààní àwọn ọmọ Yorùbá tó ń wò wá nílé lóko. Àwọn tí wọn ò ráǹfààní àti wò wá kí wọ́n lè tún máa rí wa wò pẹ̀lú àwọn àṣà àti ìṣe àrà ọ̀tun tí a máa mú wá sí ojú àmúhùnmáwòrán yín.
ti báyìí ẹ̀yin ará Igbomina a kí yín pé kú ọdún o a kí yín lédè yín pé ìyìn okun o ìyìn ọ̀rá o. ọmọ kékeré ọmọ ìyá ọmọ bàbá. ṣẹ́rí oríṣiríṣi àrà ọ̀tun làwọn ọmọ rí lọ́jọ́ tí ò ní a sì wà ní ìlú Òmù-àrán nínú ààfin Òmù ti Olómù-àrán. ó náà ni ẹ ti wò yẹn gbogbo ẹ̀yin tí ẹ wò wá ẹ má gbàgbé ìlú wo la wà lọ́jọ́ ti tòní ẹ ti rí báyìí ẹ rí pé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó ní agbára ó nìyẹn ò ṣe ti rí báyìí. Dairo Stephen àárí ọwọ́ yín o ìṣẹ̀ṣe kò ní bàjẹ́ lágbára ti Ọlọ́run ilé àtọ̀nà yín náà kò ní bàjẹ́ ẹ máa bá wa like ẹ máa bá wa share page yìí fún àǹfààní àwọn tí wọn ò rí wa wò kí wọ́n lè túbọ̀ mọ́ rí wa wò kí wọ́n lè mọ́ jàǹfààní gbogbo nǹkan tá à ń mú wá sójú wàwòrán yín yìí. Àrẹ̀mú Kazeem ilé Oòduà ò ní bàjẹ́ o kò ní bàjẹ́ lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fẹ́yìn náà kò ní bàjẹ́ fún gbogbo àwọn tí wọ́n ń wò wá gbogbo yín la kí lápapọ̀ ẹ máa like page yìí ẹ máa share ẹ̀. Adégbọlá Ọlámilékan arọwọ́ ẹ̀yìn náà o Owólabí Olúwadámiláre oyè amọ́rí o àwọn olóyè náà ní ká máa kí yín. Kábíyèsí, this is the arrival of Kábíyèsí àti olórí wọn. Akínyìn o, Kábíyèsí o, Kábíyèsí o, kádé ó pẹ́ lórí o, Kábíyèsí o. Ẹgbẹ́ báwọn onílù ọba wọ́n ṣe ń kí wọn káàbọ̀ àwọn oníkàkàkí ọba ẹni wọ́n ṣe ń kí wọn káàbọ̀ Kábíyèsí o. Àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn ni ẹ wò yẹn ṣe ti rí báyìí àwọn ọba ilẹ̀ Yorùbá
ẹ máa gbọ́ rìnrìn lẹ́nu wa lọ́jọ́ ti tòní. Báwo ni àwọn ọba méjèèjì yìí báwo ni wọ́n ṣe jẹ́ ọba Òmùaran àtọba tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn báwo ni wọ́n ṣe jẹ́. Ẹ wo lónìí ẹ máa gbọ́ ẹ rí i pé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó ní agbára lọ́pọ̀lọpọ̀ òun náà ni ẹ ti wò yẹn àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá tí wọ́n máa ń pa àṣà àti ìṣe ẹ máa bá wa ṣíà ẹ máa ṣíà ẹ máa ṣíà ẹ máa ṣíà àwọn péjì yìí ẹ máa láìkì ẹ dẹ̀ máa ṣíà ó ní o kábíyèsí ló kí gbogbo aráàlú yìí o ẹ ti rí báyìí kábíyèsí àwọn kábíyèsí nìyẹn o àwọn ni wọ́n káàkiri àwọn ni wọ́n kí wọ́n bá lọ kí àwọn olóyè ó ní o kábíyèsí kí àwọn ọba kábíyèsí nìyẹn o wọ́n kí àwọn olóyè káàkiri ṣé ti rí báyìí kábíyèsí nìyẹn o àwọn ni wọ́n káàkiri yẹn pẹ̀lú àwọn chief ẹ ti rí báyìí kábíyèsí ló kí àwọn. kábíyèsí ẹ ṣáà rí wá bí kábíyèsí ṣe ń kí gbogbo àwọn ènìyàn ẹ rí i pé inú àwọn ènìyàn dùn láti rí kábíyèsí ẹ ti rí báyìí ẹ ti rí. fún àǹfààní ẹ̀yin tí ẹ rí kábíyèsí ìlú Òmùaran rí kábíyèsí ìlú Òmùaran lẹ́ ń wò live and direct yìí o ẹ ti rí báyìí ṣe rí i pé ọba tí àwọn aráàlú tí wọ́n yẹ́ sí tí wọ́n kà sí pàtàkì ni. ẹ̀yin ẹ máa bá wa kí kábíyèsí ẹ máa kí kábíyèsí ẹ̀yin tẹ́ bá mọ rírì àwọn ọba ìlú ilẹ̀ Yorùbá ẹ máa bá wa ṣe kábíyèsí o ẹ máa ṣe kábíyèsí o. ẹ rí ti báyìí ẹ ti rí kábíyèsí àti olórí wọn ṣáà náà rí báyìí. àwọn ọba kábíyèsí olómù of Òmùaran àwọn gangan lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn pẹ̀lú àwọn olóyè wọn àti àwọn ọba mìíràn láti ìlú àti ilẹ̀ Yorùbá mìíràn àwọn lẹ́ ń wò yìí. àti àwọn aráàlú ni wọ́n wá ń kí kábíyèsí o àwọn aráàlú Òmùaran àwọn ni wọ́n fi ẹ̀mí ìmoore wọn hàn lọ́dọ̀ kábíyèsí fún ayẹyẹ ọjọ́ tí ò ní.
ẹ̀yin tẹ́ fi ṣe darapọ̀ mọ́ wa ọdún eégún rèé àwọn eégún rèé eégún ìlú Òmù-àrán ẹni tó mú pọ́npọ́n dání. bóyá eégún onígbóngbó ni. fún àǹfààní ẹ̀yin tẹ́ jọ́ mọ́ Ìgbómìnà àbí ọmọ Òmù-àrán ẹ dákun ẹni tó bá lè sọ orúkọ eégún fún wa bóyá àwọn tí wọ́n ti pẹ́ nílé àbí àwọn tó yẹ pé wọ́n ti wà ní ìlú Òmù-àrán ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí tí wọ́n ti wá wo ọdún yìí. eégún tó gbé gbóngbó dání pẹ̀lú ìwo lórí kí lorúkọ rẹ̀. Olúwadámiláre ní gbàǹjo ni o ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá jọmọ ìlú Òmù-àrán ẹ bá kọ̀ǹfàmù ẹ̀ ẹ gbọ́ ṣé orúkọ eégún tó níwò lórí tó mú gbóngbó dání eléyìí tẹ́ wò lórí fọ́nrán yìí ẹ gbọ́ ṣé gbàǹjo ni àbí gbàǹjọ àbí kí ni wọ́n kọ ẹ bá kọ̀ǹfàmù ẹ jọ̀ọ́. Wọ́n tún kí ọba wa nílẹ̀ yìí wọ́n kí ọba wa ní ṣéwù náà àtàtí pé kábíyèsí o wọ́n tún lè kí ọba Òmù-àrán ní ṣéwù àbí bẹ́ẹ̀ kọ́. Kábíyèsí ìlú kan náà ló tún dé yìí. àsìkò ń tó bá ẹgbẹ́ ẹ̀yẹ kílẹ̀ àgbo àgbẹ̀fẹ́ ẹgbẹ́ amúgbà kábíyèsí gbòkó sí àyè rẹ̀ ẹgbẹ́ amú kábíyèsí gbòkó sí àyè rẹ̀ ẹni olórí wa ṣe tó yẹ ṣe tó ẹ ti kí bàbá ẹ ti kí bàbá. Wọ́n ní ọ̀gá kí orúkọ kan.
Ní báyìí ẹni ọ̀hún gbà. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, akínyìn bàbá o. Kábíyèsí ẹni pa àwọn àti kábíyèsí lọ́wọ́ kábíyèsí ẹ má bínú kábíyèsí o ilẹ̀ yìí lórí báwọn ó yẹ ká ṣe báyìí ni àmọ́ tọ̀ ẹgbà á bá ṣe rí inú òjò yìí. àti ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ti bá a palẹ̀ òjò mọ́. àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kábíyèsí ká tó bẹ̀rẹ̀ ohunkóhun tá a bá ṣe á fi ti Ọlọ́run síwájú. nígbà tá a fi dínkù Ajiboye tó fún wa ní àdúrà bẹ̀rẹ̀ ó ti mọ̀. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Adúgbò ní ọ̀rọ̀ Ọlọ́run. Lé àjọ tiẹ̀ tó bá ń kùn. Fún ètò wa tí ò ní. Láti bẹ̀rẹ̀ à ń lọ sínú àdúrà ní ìsìn. Ẹ jẹ́ kí a lọ sínú ẹ jẹ́ ká gbàdúrà. So ètò ti fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, a wà ní ààfin ọba wa Omu of Omu land, of Omuaran land. So àdúrà ìbẹ̀rẹ̀ ni wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi ìfinijoye Solomon Ademola gẹ́gẹ́ bí olóyè àgbà ti ìlú Omu ti ìlú Igbomina land. Nínú ilé wa, ní ìlú wa, àti nínú ohun gbogbo yìí tó yí wa gẹ́gẹ́ bí àwọn ọmọ nínú Omuaran. Adúpẹ́ ẹ̀yìn adúpẹ́ nítorí pé jẹ́ ká rí ọjọ́ òní. A ti dá ọjọ́ ìgbà dá àkókò. Ẹ̀yin Ọlọ́run Elédùmarè ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa. Ẹ gbà fún wa. Ẹ tì wá lẹ́yìn. Ẹ jẹ́ kó ṣeé ṣe nítorí náà a fọpẹ́ fún yín Kristi ẹ gbọ́ pé àti yìn wa. Mẹ́ta lọ́kẹ́ ẹ mọ́sàn gbọ́ pé àti yìn wa. Ìgbẹ́nu Ọlọ́run Elédùmarè adúpẹ́ fún gbogbo àwọn onírìn àjò. Ìyí tẹ́gbà tí ń gbàdúrà nípa tiwọn. Ó sì wù yín náà nú yín ẹ mú wọn dé láyọ̀ àti àlàáfíà. Adúpẹ́ agbẹ́ yín ká Olúwa Ọlọ́run ẹ wá gbọ́ pé àti yìn wa. Ní àkànṣe la wá fi ètò wa tí ò ní. Olúwa Ọlọ́run Elédùmarè ẹ̀yin lọ́run tó ti bá wa bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Olúwa Ọlọ́run Elédùmarè ẹ wá fún wa ṣe. Ẹ ṣàánú fún wa o. Gbogbo ètò tá ó ṣe lónìí Kristi ẹ jẹ́ kó tọ̀dọ̀ yín lànà ẹsẹ̀ wa. Tó bẹ́ẹ̀ ló pe ìrìnàjò wa á lè máa yìn àsùnmọ̀ gbé yín ga. Kristi a máa dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. A dúpẹ́ Olúwa Ọlọ́run Elédùmarè pé ó ṣe tiwa ní àṣepé torí pé a ti béèrè ní orúkọ Jésù Kristi Olúwa àtolùdáǹdè wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Somebody say hallelujah. Praise the Lord. Hallelujah. Amen. Adúpẹ́ lọ́dọ̀ náà. Ó dà. Ìdókù nísìnyí ni àdúrà ní ìlànà ti Mùsùlùmí. Aláàjì tẹ́ntẹ́n ní sẹ́mi ò rí wọn fírí bí ilé ẹ̀kan. Aláàjì tẹ́ntẹ́n. Wọ́n ti ń bọ̀. Aláàjì tẹ́ntẹ́n dà. Wọ́n ti ń bọ̀. Wọ́n ti ń bọ̀. Ẹ̀rùn bọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. Ẹ̀rùn bọ́ ànábì lẹ́ẹ̀kan sí. Sallallahu alayhi wa sallam. Lẹ́ẹ̀kan sí náà. Adúpẹ́ lọ́dọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم. A ti gba àdúrà ní ẹ̀sìn ìgbàgbọ́ títí àwọn ẹlẹ́sìn Islam òun là ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí
so ẹ máa darapọ̀ mọ́ wa kẹ́ ẹ máa bá a ṣe àdúrà. Sallallahu alayhi wa sallam. Ní orúkọ Ọlọ́run ọba ọ̀gá ògo ọba àgbàlagbà tó fi ọjọ́ òní dá ọjọ́ fún wa. Ọjọ́ náà wá pé àwa ní ọgbẹ́ fún Ọlọ́run ọba láti wá rí ọjọ́ òní. Olúwa láàánú jùlọ ìbẹ̀rẹ̀ àti àárẹ̀. ẹ̀yin yòǹbó ànábì wọ́n ní yòǹbó ànábì. Àwọn akábíyèsí olóhùn ti ló màrá. ẹ̀yin ọmọ mùsùlùmí òdodo yòǹbó ànábì o. Ìyìn Ọlọ́run tó ń sọ̀kalẹ̀ yìí Ọlọ́run tó máa bá yẹn gbé títí láíláí. Àmín. Lórí ìlú Òmàrà Ọlọ́run má jẹ́ jẹ̀bi. Àmín. Lórí ìlú Òmàrà Ọlọ́run má jẹ́ jẹ̀bi. Àmín. Bàbá wa kábíyèsí olóhùn ti ló màrá. Nílùú Òmàrà Ọlọ́run má jẹ́ jẹ̀bi. Ní àgbáyé ayé Ọlọ́run má jẹ́ jẹ̀bi. Bàbá olóhùn Ọlọ́run má sọ jìyín. Ìlú náà ò ní dàgbọ́n yín lọ́wọ́. Ẹ pàdé àánú Ọlọ́run. Gbogbo yín bàbá wa lọ́ba. Àánú Ọlọ́run ló máa bọ́ yín gbé. Ààyè tẹ́ ti jáde, ìlú tẹ́ ti jáde wá sí ìlú Òmàrà yóò túbà yóò tù sọmọ yín lọ́wọ́. Ìlú yóò ní dàgbọ́n yín lọ́wọ́ o. Àdúgbò Ọlọ́run bá fún ìjòkó tòní Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Àbádúgbò náà gbogbo àwa ìlú Òmàrà lápapọ̀ onílé àti àlejò. Tẹ́wọ́ bá wa rí ọjọ́ òní, olùwàmọ̀jà jẹ̀jọ́ ọjọ́ òní. Èṣù mẹ́jọ gbọ́dọ̀ lò mọ́ wa lọ́wọ́. Jẹ́ ká pàdé ìyọ́nú rẹ̀. Jẹ́jẹ́ wa ṣe kó sọ̀rọ̀ rùn fún wa. Ọlọ́run jẹ́ pàdé ìyọ́nú rẹ̀. Àwọn àti ọlọ́run ìjọyè lónìí. Olùwàdà dúró wọ́n jọ kú sójijì. Wọ́n jọ ní wàhálà. Àmín. Wọ́n jọ ní ìṣòro. Àmín. Àyè tí ń wọ lọ yìí, olùwàmọ̀jọ jó lọ́rùn. Àmín. Wọ́n jọ jẹ̀bi ń bẹ̀. Àmín. Yóò pàdé àánú Ọlọ́run. Gbogbo àwọn èèyàn tí ń bọ̀ láti gbogbo agbègbè Ọlọ́run jẹ́ lásídẹ́ǹtì. Àánú àtàwọn ilé ìrọ̀ ìlú jẹ́ sọgbẹ́. Àtẹ̀mí àtẹ̀yìn náà pàdé ìyọ̀nù rẹ̀. Láàpẹ̀lẹ̀ wọlé àkúwàtà. Ilé àbí ilé ayé lásìmì. Ẹ̀dínláwùlá ìlàwùlá ayélujára tàyùm. Lága oṣù oṣù nẹ́tún wọlé ọ̀nàmù. Làwọn máa ń sọ̀rọ̀ wọ́n tọmọ ọ̀rẹ́ àrùdì. Àtọ̀jẹ̀ fìlẹ̀ tí wọ́n yìí ń tàwí lábí ìsìnì yìí. Yàrá mi máa bẹ̀rẹ̀ ìdí ìwọ̀n máa àlìfáhùn. Wọ́n á yìí tún lọ bí ṣe yìí mìíràn lọ sáà. وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. آمين. آمين يا الله.